Ajara tó bá ku ẹ̀yin àti Alhaji Àmọ̀wó tó bá ku ẹ̀yin àti wọn nìkan orúkọ wo lẹ máa ń pè wọ́n. Orúkọ pọ̀ o. Ẹ̀dá Adé orí mi, ẹnì kejì mi, gògóńgò mi, òróró mi, ìfun mi àti ẹ̀dọ̀, kíndìnrín mi, ìfẹ́ mi, ayé mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, olùbádámọ̀ràn mi, ẹni bí ọkàn mi, Àmọ̀wó Bọ́lájí Ọlọ́runṣẹ̀san Abíadé wọn kò pé méjì, ẹ̀yìn kan fẹ́yàn kan, Ayọ̀mí tún lé kan sí, orúkọ ti pọ̀ jù. ẹ wò ẹ mọ̀ pé ọmọọṣẹ́ kan ọ̀gá kan ọmọọṣẹ́ 1 million ní Àmọ̀wó ṣé bẹ́ẹ̀ ni ó yá nísìnyí ẹ wọ́n máa sọ wípé gbogbo àwọn judiciary gbogbo àwọn sínà gbogbo àwọn ó yá ẹ sọ pé gbogbo àwọn judiciary Holy Ghost. Gbogbo àwọn judiciary fire fún yín o. Holy Ghost. Fire. Gbogbo àwọn obìnrin oníndómì Holy Ghost. Fire. Gbogbo àwọn ẹlẹ́fọ̀ọ́ rírò Holy Ghost. Fire. Ẹ sọ wípé ẹ fọkọ mi sílẹ̀ fún mi o. Ojú àkótí ẹ̀ lè tó yẹn Shoprite ni ọkọ mi mo dẹ̀ ti Shoprite kọ́ máa ná jẹ̀ ń dọ̀ kọ́ máa ná bó o kú nǹkan Shoprite bó ti ti àtajà mọ́ ṣọ́ọ̀bù. Ẹ ti close yẹ. All right. Jẹ̀ ń dọ̀. Shoprite pa. So kọ́ máa ná jẹ̀ ń dọ̀ bó o kú àwọn itri kankan kékèké ẹrù àgbàlẹ́ yìí. Ẹ sọ wípé ajẹmọ́nú mi. Àjẹmọ́nú mi ló máa jẹ́ kò ní wun mí. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Kò sì ní bọ́tẹ̀ wá. Ó yẹ wá sọ wípé mi ò ní fi irun dúdú ṣòpó. Ọkọ mi Àmọ̀wó mi ní fi irun dúdú ṣòpó fún ẹ. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba láṣẹ Èdùmàrè. Àmín. Ẹ wá fẹ́ ó yá Abọ́lájí ọlá mi á máa pọ̀ sí. Ìgbà tí mo fẹ́ Bọ́lájí màá mọ̀ sí dáadáa. Ẹ bá mi sún kínní. Owó mi á máa pọ̀ sí, ọlá mi á máa pọ̀ sí, ìbejì náà tún ń bọ̀. Lágbára lọ́wọ́ gbogbo àwọn ọ̀rẹ́ mi pátápátá mi ní fi ó ṣàwátì. Àmín. Gbogbo àwọn ẹbí ọkọ mi àtẹbí tèmi náà àwọn bàbá ọkọ mi láti ìlú láti Èkó àti Ìlọrin mi ní wá wọn tì. Ẹ ṣàdúrà fáwọn alága. Àyẹn lága náà pẹ̀lú ògo Ọlọ́run. Àmín. Adélé láyọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ kó lè pẹ̀lú bìsímìlà ẹ̀ máa délé pẹ̀lú àlàmì. Ọlọ́run àdèjì àtàǹbí. Amen. Ọjà tẹ́tà àtàrọ̀ ìtẹ́ta ti tó. Ó yá ẹ fẹ́ ṣakọ lọ bá Aláàjì ẹ fẹ́ ṣakọ ẹ bá mi fún láyè ó fẹ́ ṣakọ ó fẹ́ lọ bá Aláàjì ó yẹ fẹ́ ṣá ó yẹ sọ pé Yes Bọ́lá irin ẹni sùúrù irin tẹ́ rìn lọ́jọ́ yẹn Sálàájì fi rí yín tó fi sọ wípé ọmọ ẹ̀lẹ̀ ló ń lọ yìí irin yẹn lẹ́mà ó yẹ sọ wípé obìnrin ni mí mo pé lọ́lá obìnrin ni mí máa rìn máa ṣoge máa rìn gbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn máa tún ṣàpá gẹ́gẹ́ èmi lolùrànlọ́wọ́ ọkọ èmi ni èmi láńgẹ́lì ọmọ Elédùmarè ló mọ̀ mí èmi nìyá akọ́wé ẹgbẹ́ mi mo fi gbogbo ara ṣẹwà ẹlẹ́dàá mo dúpẹ́ kò sáṣìṣe níṣẹ̀dá mi ẹ bá mi yọ̀ obìnrin mi. ó débẹ̀ mo débẹ̀ Ajára ibi táyé mi yóò ti dára ilé Bọ́lájí ibi tínú mi yóò ti gbọ́mọ òde ilé Bọ́lájí ibi tínú mi yóò ti gbọ́mọ òde bẹ́ẹ̀. Ajára ilé yàtúrà kò ní lè kókó mọ́ ẹ ilé yàtúrà kò ní lè kókó mọ́ ẹ Ajára ohun tí yóò dá wálé ayọ̀ rí ohun tí yóò béèrè lolúwa yóò ṣe ilé yàtúrà kò ní lè kókó mọ́ ẹ. Ajára á tù ẹ́ lára o á tù ẹ́ lára o ìgbà yìí o àsìkò yìí o á tù ẹ́ lára o. Ó yá ara yín lẹ̀ ná lọ́wọ́ ara yín lẹ̀ ná lọ́wọ́ àwa kan. ó dé ní ẹni ara yín lẹ̀ ná lọ́wọ́ ara yín lẹ̀ ná lọ́wọ́ ẹni. ọkọ ìyàwó ẹ ṣàmọ̀ kọ̀díṣọ̀n tí mo wà ẹ ṣàmọ̀ kọ̀díṣọ̀n tí mo wà. ara yín lẹ̀ ná lọ́wọ́. Ọkọ ìyàwó kiri tó pọ̀ bù mí kan sógbègbè ní àbò ní mú wa mọ́.
ọ̀sàkùn ọ̀sàmọ̀ pàlẹ́ nìkan àbí òun ọmọ ní yóò jogún rẹ̀. Abọ́lájí gbọ́lá sí mi lára. Gbọ́lá sí wa lára. Eba Al-Mustapha. Gbọ́lá sí wa lára o. Gbọ́lá sí wa lára. Ọlọ́wọ́ tí ò lábà wọn. Ọlọ́wọ́ tí ò lábà wọn. Gbọ́lá sí wa lára. Ọ̀dọ̀ náà tọ́lọ́jọ́ wọn ń gbé kuru mọ́. Tọ́lọ̀pọ̀lọ́ wọn ń dẹrù bá. Lórí Abọ́lájí sọ pé tọ́lọ́jọ́ wọn ń gbé kuru mọ́. Sọ́mọ náwó yẹn tán, sọ́mọ náwó yẹn tán. Wọ́n ò tí ì rí nǹkan kan.